I still maintain despite pé ayé fàyè àwọn èèyàn fàyè ní mi lára mo sì ń dúró láti mo sì ń maintain standard mi àti nǹkan tí Ọlọ́run tí ìlérí tí Ọlọ́run ṣe fún mi àti nǹkan tí mo believe pé mo worth nǹkan tí mo believe pé mo worth so me I don't contribute to it I don't see people's things tí mi ò bá tára bá ní mi máa ké máa dẹ̀ sunkún máa dẹ̀ tún lójú máa dẹ̀ tún gbéra ó dẹ̀ àlùtà continue máa continue láti tún Olúwa mo tún ti dé gbà mẹ́sẹ̀ fún mi lọ́gbọ́n àti mọ̀ láti ṣe gbogbo nǹkan tó bá tún fẹ́ kí n ṣe I tried my best ó fẹ́ mọye iṣẹ́ tí mo ti ṣe ó fẹ́ mọye company tí mo ti register ó fẹ́ mọye nǹkan tí mo ṣe but àwọn èèyàn máa hack wọ́n dẹ̀ máa disturb me petition me disturbing my life disturbing me seriously because wọ́n fagbára wọn mi èmi ò ní anybody má fagbára wọn mi gbogbo ohun tó bá ṣe fún mi ṣá kò sí bó ṣe ga tó in tó ṣe fún mi wàá dán òkú tó kúrò láyé in tó ṣe fún mi tó ṣe jẹ́ kí n ké wàá kéru kébẹ̀ ìyá tó jẹ́ kí n jẹ wàá jẹrú ẹ̀ àtàwọn ọmọ ẹ̀ bó ṣe fọ́mọ mi jìyà gbogbo ẹ̀ ló máa ṣẹlẹ̀ sí gbogbo àwọn tó ṣe kó tó di pé wọ́n kú láyé. Dorcas is lying. Dorcas she's a liar. Okay? Dorcas is a liar. Ìwọ wá dá mi lóhùn pé so you expect Dorcas to be showing it. When Dorcas was on Facebook, when the house was the house she's showing in Nigeria, was in Nigeria, she was showing something on Facebook. When she get to Nigeria, why she need to show it? Why Theophilo show it? Why can't she show it? Who are you with, by the way? Even tó sọ̀rọ̀ nsi àwọn lórí burúkú ade lójú gbogbo yín o. Po lórí burúkú ìkan gbé kan. Bẹ́ẹ̀ni, ẹ̀yin tó pé they purposely deliberately ba ye yín jẹ́, ká ye yín bàjẹ́ so that ẹ má máa ṣe ẹrú. Kì í ṣe de kasi o. Ẹ má máa ṣe ẹrú ni tó bá ti fún yín 2000 sin. Tí n bá lówó fún kí nǹkan bẹ̀rẹ̀ sí sọ pé kon wá sórí platform mi náà, kí fún wọn 10,000, kí máa fún wọn 20,000. Kẹ́mi náà máa fún wọn lówó, wọ́n máa mo bí báyìí ni. I don't fake things. I'm more than fake. So when I'm more than fake, why should I be going for fake? I'm more than fake. Original ni mi. Mi ò ní block ẹwọ yẹn, but don't abuse and don't talk further. When you want to talk, know what you are going to say here. Yes, ṣé mo pé mo ti sọ méjì. Ilẹ̀ tó rà yẹn, ilé tó ti parí yẹn, kò yẹ kó sọ pé o tún fẹ́ ra lẹ̀ mọ́. O ti gbọ́, parí ẹ̀ kó ṣì gbogbo àwọn èèyàn tó ra lé. Fine gbogbo àwọn èèyàn ti wà lórí Facebook ton pump owó fún nǹkan ton jẹ́wọ́ àwa nìkan ni wọ́n fún bọ́tà bínú sí kò dẹ̀ ṣe nǹkan kan fún wa. Listen, shut up, don't talk too much, okay? I'm not now mo ti bá ẹjà má dẹ̀ jẹ́ kí n bá ẹjà o gbọ́ má jẹ́ kí n bá ẹjà torí 10 million ton san lánàá yẹn this time around mi ní fi jọ torí Ọlọ́run Dorcas gbà ó gbọ́dọ̀ fẹ́ mi náà torí pé ó fẹ́ dáwọn èèyàn lókòwò ó lè dé mi náà lókòwò ìyá olówó igbó tó máa ń ṣílẹ̀kùn fólè olówó igbó tó ń ṣílẹ̀kùn fólè ó lè dá mi lókòwò ṣe bí wọ́n fún 10 million níjẹta tó fẹ́ pín àbánà àná ló ìsọ tó dẹ̀ sí táìpì mi lẹ́sẹ̀kẹsẹ̀ tó dẹ̀ ti ń tó oríṣiríṣi ẹ̀fọ́ fún nǹkan kan àwọn tó bẹ̀ yẹn kò sí tó kàn mí pẹ̀lú wọn bọ́ mo kàn mọ̀ pé anybody tó bá sanwó àtẹni tó bá sanwó àtẹni tó bá gbowó láti máa gbógun tí mẹ́tẹ̀mí ò dẹ̀ gbógun tì yín àbí tó Ọlọ́run máa bá ti gbogbo wọn jẹ́ ni gbogbo wọn ni ọmọ òní pé sí àwọn lọ́jọ́ alẹ́ bẹ́ẹ̀ ni mo sọ bẹ́ẹ̀ ni ọ̀run ti sáyẹ̀nsì gbogbo yẹn ti correct ìyẹn ti di èdìtì. I'm not coming for her but tí bá dẹ̀ come fún ìwọ kọ́ ló máa béèrè lọ́wọ́ mi kẹ́ kó sì dànù sígbó tí bá dẹ̀ come fún all those time tí ó máa ní kọ́ ọmọṣẹ́ òun máa bú mi gbọ́ gbogbo ṣáàtì tí kìíní ṣe ni ní December tó ṣe kìíní fún mi yẹn you think I don't see it ni I left mo fi gbogbo yín sílẹ̀ but mo rí pé Dorcas tún fẹ́ wá lẹ́yìn January Dorcas ń wà systematically wọ́n máa ṣe many things Dorcas ń wà for what torí kíni nígbà tó lọ padà gbówó yẹn mi ò béèrè lọ́wọ́ ẹ̀ mọ́ gba tí mo dẹ̀ béèrè gangan ṣe ló fi mí ṣẹ̀sìn gba tí mo tún wá go tó fi mí ṣẹ̀sìn lórí platform yẹn ni kí ló 1900 tó sẹ́ kò pé 1 million mi ò kì í ṣe pé mi ò lè ṣiṣẹ́ mọ́ mi ní wò ó jọ torí Ọlọ́run nǹkan tó dé lóní kan wá wò òun òun gbọ́ Dorcas má fi mí pa yín mọ́ òun gbọ́ torí èmi ò lè máa bá ọ̀bọ tiẹ̀ jáwùrà mi ì tún wá lè máa bá àwọn ọmọ tó wá bẹ̀ síta tó máa bìlípò máa kó wọn síta ìmá kó ẹ síta bí ọmọjọ́ mẹ́jọ wá jẹ ìyá wá jẹ ìyá torí gbogbo orin máa àwọn Nàìjíríà ni wọ́n wà tó bẹ́ẹ̀ mọ́ máa lo ọmọ Nàìjíríà tẹ bá involve náà nínú bad thing ní Nàìjíríà you are going to be pro for it tẹ bá tó wà ní international level tẹ bá wà tó wà involved in bad thing you are going to be pro for it. Any country tẹ́ bá wà you are going to you will pay seriously okay so tẹ́ bá wí pé ẹnìkan wà Nigeria tó pé reason
tí wọ́n ní fẹ́ lu àwọn tó wà nílò ìbàbá America tó bá lò tó bá ti lu anybody mo lè dákẹ́ mo lè má sọ lọ́jọ́ tí n bá ti sọ báyìí wo ó lè pẹ́ investigation máa lọ lórí ẹ̀ òun ti gbọ́ ọmọdé tó burú kò tó wẹ̀yìn wo ọjọ́ kankan olúwerè ò kì í pààyàn lọ́jọ́ náà òun gbọ́dọ̀ mi bẹ́yẹn náà ẹlẹ́ẹ̀kejì mo rí Ṣadé ìyàwó ọmọ tí ó lọ sí Nàìjíríà nǹkan tí mo wá fẹ́ sọ lẹ́lẹ́ẹ̀kejì ni pé ìgbà tó wà ní Nàìjíríà yẹn ó ṣe máa fi ṣakọ ipe mọ́tò tó rà fún Ṣadé o kí lorúkọ ṣé Sàríyù náà ló ń jẹ́ Ṣadé pé mọ́tò yẹn ń kọ́ òun ní Ṣadé gbé jáde òun ló ń gbé jáde tó lóra tó ló present fún lọ́jọ́ birthday mọ́tò náà dà lórí Facebook ọmọ tí mo gbé mọ́tò fún wà nọ́mbà ẹ̀ wà lórí fóònù nígbà ẹ lọ bèrè pé ṣé wọ́n purọ́ ni mọ́tò tó lóra fún Ṣadé torí Ṣadé náà máa ń rin lẹ́kọ̀ọ́ tó máa lọ rajà tó lọ ra bra tó máa lọ kọjá níbi tó ti ń kó good òun gbọ́ àwọn èèyàn kan support ẹ they support you because ìwọ ṣe kíni ó support wọn lọ́jọ́ ẹ̀ láti bully èèyàn ó support wọn láti ṣe kíni láti tẹ ojú àwọn èèyàn kan mọ́lẹ̀ a lè sọ authoritatively mo lè sọ pé àwọn èèyàn báyìí èèyàn báyìí we can see now àríyànrin ti àwọn èèyàn náà àwọn tó wá láti Àbújá kì í ṣe àwọn ìyá yẹn olówó yẹn nìkan a lot of them tó wà ní Àbújá àbílẹ̀ Èkó Àbújá ti ẹni majority wà tó máa ń pè yín pé láti bẹ̀ wọ́n ó ti jojú àwọn kan fún àwọn èèyàn that's why they supporting your platform they making you so special that is to fi pé káwọn ilé máa fi pé okay o you are what you are kíni mọ́tò tó rà fún Ṣadé ń jọ́nà dà kí lẹ́yìn kìkì mọ́tò yẹn ló ń gbẹ jáde kó sọ pé mọ́tò yẹn ni ó dá kéèyàn máa ṣoore o oore tó ṣe ń jọ́sí náà mọ́tò yẹn náà ló ń gbẹ káàkiri lẹ́kọ̀ọ́ yìí o toró mọ́tò kan tó gbẹ lẹ́kọ̀ọ́ inú mọ́tò yẹn ó ṣábà ìjẹ́ tí máa mọ̀ pé taisi burúkú kan báyìí ni àwọn wúbà wèrè kan báyìí ni gbogbo nǹkan tó bá wù yín kẹ́ máa kọ síbí that's your own cup of tea aláyé bàjẹ́ terrorist ni gbogbo yín tó bá ṣe wèrè máa ṣe ẹni tó bá ṣe wèrè á ṣe ẹni ó gbọ́ this one I'm telling you also I'm just telling you today that Doka you a liar you lie too much mọ́tò tó rà fún Ṣadé dà tó present fún ìyá ṣe Sàríyù ni ìyálé Lizzy mọ́tò yẹn ń kọ́ gbà tó lọ Nàìjíríà kí ló dé tó lè ṣó mọ̀ pé ọ̀rọ̀ mẹ́ta ni mo ti sọ ń sìn 3 ọ̀rọ̀ ni mo béèrè lọ́wọ́ ẹ̀ ìpẹ́ nísìn báyìí ó ní òun kọ́lé níjọ́ yẹn lọ́hùn torí òun kọ́ tó sọ fún mi nìyẹn o tó fi ẹ̀yẹ́ mi lẹ́yìn tó wá gbé píchọ̀ mi àmì ọ̀rọ̀ tí ohun mi ó wá lọ jù fún ọmọ náà lọ́hùn lọ́jọ́ náà lọ́hùn jẹ́ kí n sọ fún ẹ Dorcas àwọn èèyàn tó wà lẹ́yìn ẹ̀ ni o àwọn tó dẹ̀ wà lẹ́yìn ẹ̀ gan àwọn go ò ní fẹ́ forí kó jápìn òun gbọ́dọ̀ mi wọn ò ní fẹ́ forí kó ṣó ti gbọ́ torí tó bá gbé ẹbọ kan sílẹ̀ ń kínsìn a máa ní pé kò sí kankan tó máa ṣe ìwọ òfọ́ tó bá wo tí wo bá fọ́ tí nǹkan bá fẹ́ fọ́ ẹ ńkọ́ tó bá fọ́ tí nǹkan dẹ̀ fẹ́ fọ́ ẹ mo kàn sọ fún ẹ pé ń purọ́ ni ìwọ jáde wọ́n sọ fẹ́ mi pé ṣe lè mí purọ́ ìwọ tó ń purọ́ tó jẹ́ pò purọ́ ni ẹ mọ́tò tó rà fún Ṣadé dà ó ṣe jẹ́ kí Ṣadé jáde àbí Ṣadé ta rí yẹn ṣé ìwọ rí Ṣadé ń sìn mọ́tò tó rà fún Ṣadé dà ìgbà tó lọ Nàìjíríà Ṣadé should be able to stand tó bá jẹ́ pé driver ló wà yín tọ́sọ́ pé mọ́tò Ṣadé rẹ o mọ́tò tó lọ rà ń jọyàn Highlander lẹ́gbẹ́ jáde tẹ́lẹ̀ rà fún Ṣadé ó dẹ̀ lo Highlander kọ́ ló rọ̀ ń jọyàn mọ́tò kan bá ń gbà tó wà ní mọ́tò kan Nàìjíríà yóò fẹ́ wù ẹ́ because tó bá dé ìgbàlẹ́ máa sọ pé à ń jẹun báyìí ni o kò sí ẹni tí kò sẹ́ni tí ò ní jẹun oúnjẹ kàn lè yàtọ̀ sóúnjẹ ẹni tó bá mu gàrí náà jẹun ni ó ti yé ẹni tó bá mu gàrí jẹun ni I don't want to look at kì í ṣe torí àwa o àbáwá ló fẹ́ máa sọ pé àwọn tó sọ fún yín náà pé kẹ́ máa oppress àwa àwọn yẹn ìyálà ìyá wọn ó ti yé mi ṣe wà nísìnyí wọn tí fún mi lówó Nàìjíríà mi lówó Nàìjíríà ṣùgbọ́n mo lẹ́nu o ní mo ṣe lẹ́nu wọn tó jẹ́ síbi láti sọ pé àwọn tí mo ti ṣe dáadáa fún láyé ogún mi ni tẹ́nìkan bá dẹ̀ parọ́ mọ́ mi ni mo ṣe sọ pé tẹ́yàn bá parọ́ mọ́ mi tí mi ò bá ṣe máa ṣépè fún tọmọtọmọ ni tí ó bá ti jẹ́ pé irọ́ ni mo pa mọ́ wọn kéèpè má jà wọ́n ṣùgbọ́n tó bá jẹ́ òótọ́ ni èpè má jà wọ́n nítorí bẹ́ẹ̀ mo sọ tó yẹ máa ṣe pé ó ń ṣépè o Auto-Bola máa ń ṣépè o Auto-Bola máa ń ṣépè o mo ń gbàdúrà sí àdúrà tí mo gbà wọ́n sọ pé mo ń gbàdúrà ìgbà tí mo máa ń gbàdúrà tó pé mo máa jí lọ́rọ̀ òru mi báyìí tó yẹ pé tí bá ti jí mi tí ní gbàdúrà fún máa wá sórí láì máa gbàdúrà fún gbogbo èèyàn tí mi ò gba kọ́bọ̀ táwọn èèyàn tó ń gbógun tì mí kan tẹ́pà wọ́n máa dáná àdúrà fún wọn ni tá bá tún ṣe tán máa tún wọnú àkáǹtì àmì àtún wọnú fóònù àtún àbẹ̀rẹ̀ sí gbàdúrà fún wọn pàtó bá dẹ̀ ti ṣe tán bá dẹ̀ ti mọ̀ so tá bá dẹ̀ ti mọ̀ gbà tá bá ti ṣe tí àwọn èèyàn bá dẹ̀ ti wọn á dẹ̀ ṣe tá bá ti ṣe tí wọ́n bá ti ṣe á dẹ̀ fi sílẹ̀ but ìwọ
Okay, wọ́n ti ń dá mi lóhùn pé Fola is in Lagos. If Fola you bought a car for Fola, if the Fola they should be able to take the ṣé mọ́tò tó rà fún Fola kò lè dá Abuja ni. Ṣé Èkó ni Èkó ká ló rà ni. I'm just telling you that you lying me. Because you telling me then that pé gbogbo nǹkan tán ṣe fẹ́ mi o, gbogbo ẹ̀ ni èmi kọ́ o, mo purọ́ despa mo ń ṣàlàyé fún bẹ́ẹ̀, ó dẹ̀ ń wọ́ mi, simply because wọ́n ní kó ṣe bẹ́ẹ̀ ni. Mo lè wọ́ ẹ̀ náà, bó ṣe jẹ́ o rò pé o kò you're the boss lady. Ọlọ́run jẹ́ kó máa boss lọ, àwọn ẹgbẹ́ àwọn táwọn ló máa àwọn tó máa tó ti wọ́n bá control. Boss yẹ o lè boss anybody tó bá dẹ̀ ti yá náà ni igi dá máa dá ẹyẹ máa fò lọ. Ṣùgbọ́n o mọ̀, o máa dúró sórí kíní yẹn. O kò níyà yẹn o mọ̀ pé o jáde o pé o ní sọ̀rọ̀ àwọn ọmọ tó kójọ ló máa lò fẹ́ mi. Terrorist ni wọ́n náà. Àti wọ́n tó bá kó wọn jọ tó jẹ́ pé wọ́n dey go after people. Terrorist ni. Okay? So mo dẹ̀ ti sọ mo pọ́n ẹlé gan o, mi delete gbogbo bí tí mo ti pọ́n ẹlé o. Dorcas mi ò delete bí tí mo ti sọ pé o ṣe okun Dorcas o, God bless you tí mo ti gbàdúrà fún ẹ àbí mo ṣe sọ̀rọ̀ sí mo ti ṣépè fún ẹ yìí ṣépè fún ẹ nàdúrà mo gbà fún ẹ ṣùgbọ́n tó bá ti gbàdúrà fún yín tó wọ́n máa make sure pé kẹ́ wá ṣiṣẹ́ ìpè but mi ní ṣépè fún wọn o Dorcas mi ní ṣépè fún wọn but mo kàn sọ fún àwọn èèyàn náà ni pé ó ń purọ́ irọ́ ti pọ̀ jù tó bá ti 10 million tó ní wọ́n fún ẹ yẹn kó wá gbé jáde kó jẹ́ ká rí pé wọ́n fún ẹ 10 million yẹn o iye àwọn mẹ́wàá tó bá dẹ̀ ti kì í ṣe pé kẹ́ bá ṣe nǹkan 10,000 kẹ́ máa pè 10 million fáwọn èèyàn ó ti yé because àwọn èèyàn máa ń purọ́ gan ó wọ́rọ̀ mi àwọn èèyàn máa ń pa irọ́ Dorcas ó gbé mi sọ́wọ́ àwọn boys àtàwọn girls tó kó jáde they blog me yamayama àwọn àkáǹtì kan tó in blog mi dọ́là ó mọ̀ pé mo dúró títí di last December àwọn àkáǹtì kan tó in blog mi dọ́là ìwọ ló wà ń bẹ̀ ètí àwọn màdámù tòkè lọ́hùn àwọn àdàgbà má jẹ́rà fún àwọn náà wà ń bẹ̀ kí ló dé ná tí àwọn bá lóhùn mi ò dẹ̀ ní fake nǹkan kan tí mo fi ń blog anybody nǹkan kan tí mo lò pé mo lo English èèyàn ẹ lọ wò mi ò blog anybody rí pé mo ń gbé papọ̀ mo ń cut Ọlọ́run má bàyé mi jẹ́ pé Ọlọ́run máa dá ògo mi padà fún mi á dẹ̀ dá gbogbo nǹkan tí mo lost á dá wọn padà fún mi Dorcas please Dorcas please torí Ọlọ́run tí àwọn bá ti sọ pé òun tí àwọn bá wáyé ó máa ń yí ogun jà láyé rẹ̀ ni o òun gbọ́ number 1 gbà tí mo ti gbàdúrà fún ẹ tí mo dẹ̀ ti dúpẹ́ yẹn kì í ṣe pé nígbà tó bá sọ̀rọ̀ pé ṣe lè mí purọ́ o ṣe lè mí purọ́ ọgbà tó dẹ̀ dáwọ́ bí ilẹ̀ wá bẹ̀rẹ̀ owó lọ́wọ́ ẹ mọ́ owó tẹ̀lẹ̀ dáná just to yẹ̀yẹ́ mi ni tó wọ́ mi ńlẹ̀ mo dẹ̀ ni mo ti gbọ́ gbogbo àwọn tó wà behind it Ọlọ́run á wọ́ àwọn náà á fi wọ́n ṣẹlẹ́yà á fi wọ́n ṣẹ̀sín tọmọtọmọ tilétilé tẹbítara bó ṣe máa jẹ́ fún wọn nìyẹn àdàbí tó yẹ pé ọ̀rọ̀ tí mi bá sọ bẹ́ẹ̀ mi ṣe rí torí ọ̀dọ̀ mi ló wà ọ̀dọ̀ mi ní kùn wà èmi ni mo mọ̀ tí mo jẹun tí mi bá jẹun èmi ni mo mọ̀ nǹkan tó ṣe mí èmi mọ̀ nǹkan tó ń ṣe fún mi so tí n bá ń ṣàlàyé people should allow people to explain but ẹ̀yin bá ti lọ gba contract láti búrì torí pé ẹ ní àwọn èèyàn yẹn ẹ ní jẹ́ ká rí mú mi ẹ ń pẹ́ ṣe wà ń bíbá ẹ̀sìn boss lady ẹ̀ ń pọ́nlé ṣọ́lọ́run dẹ̀ pọ́nlé bó ṣe dé Nàìjíríà ń jọ sí kí ló dé tí mọ́mi Rosula yẹn àǹtí Rosula mọ́mi Rosula báwo àǹtí Rosula kí ló dé tí àǹtí Rosula ò ṣe géètì wọ́n ṣí géètì fún ẹ tí wọ́n ṣí lẹ́nu ilé fún ẹ mọ́mi ò ṣe àwọn mọ́mi àwọn tó ń pe mọ́mi ń sìn aláyé bàjẹ́ kan ló bá máa pe mọ́mi aláyé bàjẹ́ ó ní 10 million now irọ́ ni tó bá jẹ́ 10 million náà ni problem yín that's your cup of tea tó bá tiẹ̀ fún yín 10 million gan pàápàá ẹni tó bá fún 10 million gan do you think he's going to talk wọ́n fún 10 million tó fẹ́ jẹ́ ká rí mọ́tò Ṣadé tó rà jẹ́ ká rí you lie too much what are you trying to tó bá fẹ́ ṣe àwọn kinní yẹn àwọn ẹgbẹ́ ilẹ̀ máa ṣe kinní yẹn fún bẹ́ẹ̀ ṣe pariwo mọ́tò tó rà dà lẹ́yìn tó lọ ra mọ́tò tó lọ tú ayé ọmọ náà ṣe ojú ọmọ yẹn ló ṣá yẹn ọmọ yẹn ò dán láwọ̀ ṣọ́ọ̀bù ẹ̀kọ́ la rí yẹn pété gbére ni CEO gbogbo ọmọ máa pariwo CEO gbogbo wíìgì táwọn èèyàn máa wọ̀ ṣeré gbogbo aṣọ tí ò tó aṣọ $3,000 $2,000 wọn CEO ní ẹ̀yin CEO ọ̀pọ̀ dàrẹ́tọ̀ tó wà tí ò lọ́fíìsì tó ń pọ̀ mọ́lẹ́mọ́lẹ́kún tó ń sọ lé ọládàóró you lie too much gbogbo nǹkan tá sọ yìí gbé jáde ilé yẹn mo challenge you because you telling the whole world that èmi purọ́ tó bá tí wá sọ wá sọ pé nìkan wà ní Canada ó ń jẹ Rónkẹ́ mi ò tí ráyè Rónkẹ́ ṣe mo ń sọ fún ẹ mi ò tí ráyè mi tí dé tí má sọ pé mi tí dé mo tí dé ni but don't worry God the Lord will pay everybody accordingly due season everybody máa jẹ breakfast kò ṣe ọ̀rọ̀ tá sọ lórí Facebook yìí o kò ṣe ọ̀rọ̀ yìí o the Lord will pay everybody back
whatever you have sown kónkón tẹ́ bá ti ṣe fún mi Ọlọ́run máa san fún oníkálùkù ó ń gbọ́ so tẹ́ bá ń di ogun tẹ́ bá rè pé wọ́n ń dì yín àwọn kan wà tó bá ń dì yín àwọn kan the same set of people náà ló ń tó máa ń practice terrorism yẹn lórí Facebook yẹn ó ti gbọ́ so tó bá fún 10 million who cause kí yóò kàn wá pẹ̀lú yẹn I'm just telling you that you lie too much kì í ṣe owó yẹn náà jealous ó ti gbọ́ torí ẹ̀njọ́ tí ìyá alájẹ tó sọ̀rọ̀ yẹn ó gbọ́ pé mo jáde tó bá dáwó tó padà wá sórí kò ń ṣe owó kò ní dá fówó yẹn owó tó owó lè dá tẹ́ máa ṣùṣì tẹ́ máa terrorize àwọn èèyàn ẹni tó bá fún lówó kò ní sọ̀rọ̀ wọ́n gbọ́ sórí gbogbo wọn ṣe ń type parapara lórí platform èmi ò ní block any one of you but tí wọ́n bá blog me further àti gbogbo àwọn account tó ti blog me further yẹn I'm not going to blog anything. I'm not going to do any nonsense thing. But I'm going to report. I'm going to do things you not like. My blog, lórí Facebook, by I'll put your Facebook. I'll put your name, and I'll put you and all your girls terrorists in your group on this Facebook. Stop doing terrorism. Stop terrorizing people. Stop your bullshit. Okay? Tẹ́ bá ti wá torí ẹ máa mọ̀mọ̀ lọ ṣoore kan fún tẹ́ bá ti fẹ́ gbéyàn sí ìgbèkùn ẹ máa lọ attack ẹni yẹn ni tẹ́ máa dìmú lọ́wọ́ báyìí. Okay you o ti send message to me, don't worry those of you sending message to me from London continue sending it ẹ máa jẹ breakfast yín Dorcas mi ní kó má send message to me o ti gbọ́ send message to me o ti tó àkókò tó fẹ́ tẹ́ nìyẹn o rò pé máa bá ẹ bọ̀bọ̀ yín jáwúra ni terrorist yìí la fẹ́ put stop to your bullshit. We want to put stop to your bullshit. Practice terrorism on Facebook. Yálà jà yín lórí Facebook ni. Oni jẹ yín. So mo kàn bèrè lọ́wọ́ ẹ ṣé o mọ̀ pé nísìnyí ó ti wá di pé wo ẹ gbogbo yín bú mi. Bú mi wá síbí báyìí kó sì lọ bú ẹ̀ta ló bú. But tí máa ṣe fún yín máa affect yálà jà yín forever. Aláyé bàjẹ́ àwọn terrorists ọmọ àlè wọ́n rí Facebook ṣe Nàìjíríà kan ló ṣe Facebook náà ọmọ Amẹ́ríkà ló ṣe Facebook wọ́n rí Facebook ṣe náà ọmọ ológo ọmọ olófo ni Dorcas ọmọ olófo tí ò lè fi ìyá ẹ̀ boast tó ń fi àwọn èèyàn oníyà tó wó lówó boast ìyá ẹ̀ ò ṣe lówó bàbá ẹ̀ ò ṣe ní you want me to change it for you ni. Come back. Thank you so much for watching. See you next time. Bye for now.